Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣé dáadáa ni mo bá yín. Ẹ má bínú, mo busy díẹ̀ bí mo ṣe múra tán ìmú ń lọ fún placement ni mo kàn ní kí n sáré drop ilé. Ẹ jọ a mọ anybody tó ti gbọ́ nípa màmá tí wọ́n wá sí orí social media tó sọ wípé àwọn ìjọba wó ilé wọn, màmá tí àwọn ìjọba wó ilé wọn. Ẹ jọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tó bá ti concern ìlú wa, tí etí wa bá ti gbọ́ àlọ́ ibi, ẹ jẹ́ kó máa padà gbọ́ àbọ̀ rere, torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà news yẹn bad one àwọn bad news làwọn yẹn la máa ń circulate ẹ pé ó máa ń lọ viral, but nígbà tí wọ́n bá redress kínní yẹn tí wọ́n ṣe àtúnṣe bí àtijọba ṣàtúnṣe àbí tí àwọn tó concern ṣàtúnṣe, a kì í mú àbọ̀ wá, kò dẹ́ ṣe nǹkan tó dáa. A máa jẹ́ kí àwọn èèyàn in diaspora kan lọ pẹ̀lú impression pé ìlú wa ò lè dá mọ́. Ẹ jọ màmá yẹn a fẹ́ gbọ́ àbọ̀, kí ló ṣẹlẹ̀? Màmá tí wọ́n sunkún tí wọ́n wó ilé wọn, tán ní ìjọba Fáṣọlá wó ilé wọn pé ta bẹ gọ́vnà Fáṣọlá àti gọ́vnà Sanwó-Olú pé kí wọ́n dá wọn lóhùn. Kí ni nǹkan tí àwọn ìjọba ti ṣe? Ẹ jẹ́ ká gbọ́ àbọ̀. Ẹ má jẹ́ nǹkan tó bá ti concern ìlú wa bẹ́ẹ̀ yẹn, ẹ má jẹ́ kó máa jẹ́ pé everything tí ò bá dá nìkan la máa gbọ́. Ìgbà tí wọ́n bá ti dá wọn lóhùn, ẹ jọ̀ọ́ ẹ máa padà wá mú wá sí social media bẹ́ ṣe ké gbàǹjarè wá tí gbogbo ayé gbọ́ nǹkan aburú nípa ìlú yẹn. Tí wọ́n bá ti ṣe dáadáa padà fún yín, ẹ máa ké gbàǹjarè wá padà kí wọ́n lè máa gbọ́ rere nípa ẹ̀. Ẹ má jẹ́ ká believe pé ohun rere kan ò lè ti Násárẹ́tì Nàìjíríà jáde wá mọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹni tó bá ti gbọ́ nǹkan kan nípa màmá yẹn, bó dẹ̀ jẹ́ family màmá yẹn náà ni, ẹ fún wa lábọ̀. Ẹ má kàn dákẹ́ kẹ́ jẹ́ kí àwọn èèyàn ní gbogbo àgbáyé, àwọn international communities kan máa fi pé bóyá kò sí nǹkan kan tó dá nípa Nàìjà, wípé bẹ́ẹ̀ náà ni. Mo mọ̀ wípé gọ́vnà àti step in, but kí ni bí mo náà bá dé? Ìyá tí ó sunkún pé kó sanwó àwọn fún wọn ni ò tí wọ́n wó ilé wọn lẹ́gbẹ̀ẹ́ LASU, ìyá yẹn ni mò ń sọ. Mo mọ̀ pé wọ́n máa ti step in. Kí ni bo náà bá dé? Kí náà fẹ́ ṣe fún wọn? Good news wo ni ẹ gbé wá, ẹ jẹ́ ká gbọ́. Ẹ má jẹ́ kó jẹ́ pé bad news about the country nìkan náà ló máa lọ viral. Tí wọ́n bá ti step in, ẹ jẹ́ ká máa gbọ́. Ìyẹn Gbọ́ Tìta Òjòkó. Tẹ́ bá ti wá rí mi tí mo bá ti gbé ọ̀rọ̀ wá sí orí bíbá tí mo wá sọ, ó yẹ kẹ́ mọ̀ wípé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ ni. Eléyìí tí mo fẹ́ sọ fún yín, ẹ̀yin obìnrin, mi ì sọ pé dandan ni kí marriage work, torí pé èyí tí ò ní work ò ní work, but èyí tó bá máa work, ẹ má jẹ́ ká máa fi ọwọ́ ara wa dàrú, ẹ má jẹ́ ká máa fi ọwọ́ ara wa fún wàhálà. Ẹ rí pé mo concentrate lórí obìnrin. Ó dàbí ìyá tó bímọ ọkùnrin tó bímọ obìnrin, ó bẹ́tà kó mú ọmọ obìnrin, because tí n bá wọnú ilé ọkùnrin nísìn tí ilé ẹ̀ bá dọ̀tí, obìnrin ni màá bú. So díẹ̀ ló ṣe máa ń da ká, mo mọ̀ pé ká kọ́ àwọn ọmọ wa ọkùnrin àti obìnrin, but ó máa ń da àwọn ọmọ wa obìnrin. Nítorí ẹ̀ mo ṣe ń concentrate lórí obìnrin, torí àwọn obìnrin la máa ń ráyè wòtò àwa ni. Ó ní mo ṣe máa ń sábà sọ ọ̀rọ̀ obìnrin tó bá ti tó irú àwọn nǹkan báyìí. Àwa tá a máa ń fi area sister ṣe ìgbẹ́kẹ̀lé, tó jẹ́ pé area sister ló máa ń control ilé wa. Area sister táyé wọn ti bàjẹ́ tó ti polúkúmuṣu. Area sister tó jẹ́ wípé tó o bá jọ step out pẹ̀lú wọn, bóyá ẹ jọ lọ sí party, tẹ bá rí ọkùnrin 10 ní party yẹn, 7 ti dó wọn. Area sister tí wọn ò ní ọjọ́ iwájú, ẹ̀yìn ọ̀la wọn gan ò dáa. Òun ni wọ́n fi ń ṣe ìgbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí ìyàwó ilé. Area sister ló ń control inú ilé ẹ. Nǹkan tí area sister bá ṣe, tó bá sọ fún ẹ pé kó ṣe fọ́kọ ẹ, ló máa lọ ṣe fọ́kọ ẹ. Tó bá ní kó ṣe inú ilé ẹ, ló máa ṣe inú ilé ẹ. Kí nǹkan tó ṣẹlẹ̀ ó ti gbé lọ sọ́dọ̀ area sister. Ìjẹ́wọ́ mọ̀ pé area sister gan fẹ́ dó ọkọ ẹ̀. Area sister táyé ẹ̀ ti bàjẹ́. Area sister tó yẹ pé ibi tó ó kàn ń wá ibi tó máa wọ ọkọ̀ lé ayé ẹ̀ sílé ni. A wá máa control ẹ̀. Haúsá ní ṣó ṣe ẹ́ rí. Ìyá mi, ìwọ tó fi area sister ṣe ìgbẹ́kẹ̀lé, ayé wọn ti bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ area sister láyé wọn ti bàjẹ́. Wọ́n máa come to you bẹ́ni pé àwọn làwọn nice jù. Wọ́n máa come to you bẹ́ni pé wọ́n wá ife, wọ́n máa gbé àjàgà. Lóòótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ṣe ẹ́ lóore, ṣùgbọ́n ibi tí wọ́n máa ṣe ẹ́ tó bá jókòó wá rí pé ó pọ̀ ju oore tí wọ́n ṣe ẹ́ lọ. Torí bó ṣe ń rojú ẹ̀ fún wọn, wọ́n ń bẹ̀ circulate ẹ̀. Bó ṣe ń rojú ẹ̀ fún wọn, àdúrà tó ń gbà ni pé kí ilé ẹ̀ kó tú. Nítorí pé àwọn gangan ayé wọn ti bàjẹ́, ilé wọn ti tú, wọn lọ́kọ. Ibi tí wọ́n máa fi àdàgbà ilé ayé wọn rọ̀ sí, lọ́wọ́ wọn irú wọn ò kí ń rọ́mọ́ tọ́. Ibi tó máa gbé ìgbésí ayé wọn rọ̀ sí, ibẹ̀ ni wọ́n wá. Ìwọ tó wà nínú ilé ọkọ, tó jàjà ń yí nǹkan ẹ̀jẹ̀, bóyá nǹkan kan ṣẹlẹ̀, wá lọ máa rojọ́ fún area sister tí ò rí nǹkan tí ìwọ̀nba tí àǹfààní tó rí nílé ọkọ ẹ̀, area sister ò rí. Wá lọ máa gbé ẹjọ́ ẹ̀, wá lọ máa rò fún.
of course advice wo ló fẹ́ kó fún ẹ ó máa ní kó fọkọ ẹ lẹ́ni advice wo ló fẹ́ kó fún ẹ ó máa ní kó deal pẹ̀lú ọkọ ẹni tó bá dẹ̀ wò dáadáa ó fẹ́ do ọkọ ẹ tó bá wò dáadáa òun ò sí nílé ọkọ òun ò réyàn kan gbé wọn ń do káàkiri ni ṣùgbọ́n ó fẹ́ kí ìwọ náà kó nírú reputation tí òun ní torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn area sister yìí wọn kì í ní good reputation tẹ́ bá jọ step out tẹ́ bá bọ́ra yín láàrin ọkùnrin mẹ́wàá méje nínú àwọn ọkùnrin yẹn ó ti do wọn kò kó ẹ̀gbọ́n wọn kò kó àbúrò wọn kò kó ọ̀rẹ́ ìyẹn àwọn area sister tí mò ń sọ yìí irú àwọn yẹn ló máa wá advice wọn nínú ilé ọkọ yìí irú àwọn yẹn ni wọ́n máa gbé ọ̀rọ̀ lọ bá wípé kó máa bẹ́ẹ̀ deal kó máa advice bí wọ́n ṣe máa deal pẹ̀lú ọkọ ẹ̀ tí òun bá rí ilé ọkọ gbé kí ló dé tóun ò jókòó síbẹ̀ yẹn area sister tóun bá ní irú ọgbọ́n tó máa fún ẹ láti lè deal pẹ̀lú ọkọ ẹ̀ kí ló dé tóun ò lè lo irú ọgbọ́n yẹn láti keep ọkùnrin kí ló dé tóun ò lè lo irú ọgbọ́n yẹn tó jẹ́ pé gbogbo ọkùnrin ló ń do káàkiri kí ló dé tóun ò lè lo irú ọgbọ́n yẹn láti keep ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ wọn ń lọ́kọ bí ọkọ ẹ lọ check àwọn area sister tẹ́ ń fẹ́ rọ yín lọ dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ yín lè máa ń fi ọwọ́ ara yín dalé yín rú area sister tí ilé ayé ẹ̀ ti polúkúmuṣu tí ò ní good reputation ní community láwùjọ wọ́n ní ká tó dáṣọ fún èèyàn ẹni tó bá máa dáṣọ fún èèyàn tọrùn ẹ̀ la máa kọ́kọ́ wo aṣọ tí area sister yín wọ̀ wo background area sister wo reputation ẹ̀ láàrin àgbà àti ọ̀rẹ́ ṣọdé bí àwọn tó ti bá jáde rí ṣọdé bí àwọn ọ̀rẹ́ tó kù tó ní ṣọdé bí ìtọ́ tó tọ́ àwọn ọmọ kó tó lọ máa gbé ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ kó tó lọ máa gbé lọ́wọ́ area sister Hausa ni tó bá fẹ́ lògùn fún Hausa béèrè lọ́wọ́ ẹ aníṣó ti ṣe rí mi sọ pé mi canvas torí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń sọ pé mo ṣáà sọ pé dandan ni kí marriage work dandan kọ́ ni kí marriage work àwọn èyí tí ò ní work kò ní work kò sí nǹkan tẹ́ lè ṣe sí but àwọn èyí tó bá máa work ẹ̀yin obìnrin ẹ má fọwọ́ ara yín túká area sister gan fẹ́ dó ọkọ ẹ area sister gan ready láti gbọ́kọ lọ́wọ́ ẹ ayé area sister ti bàjẹ́ nítorí pé ẹni tí ayé ò bá bàjẹ́ kò ní ever kọ obìnrin kan against ọkọ ẹ no matter pé nǹkan rí pé ilé yẹn ń gbóná wọn ò kí ń gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ area sister tí wọ́n bá ti ń gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ olórí burúkú area sister ni lọ wo reputation area sister yẹn area sister tó bá ti ń gbé e lẹ́yìn pé láyéláyé ò lè fọ ọkọ ẹ mọ́ even kí ọkọ ẹ máa ṣe oríṣiríṣi wèrè olórí burúkú area sister ni àwọn yẹn ò kí ń ṣẹni tó yẹ kó fẹ̀yìntì àwọn yẹn kò ń ṣẹni tó yẹ kó lọ máa rojú ẹ fún ọ̀pọ̀lọpọ̀ yẹn wà nínú àti sọ̀rọ̀ yìí rí ó tún ṣẹlẹ̀ níbo tún ṣe wá tún wá rán yín létí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wà nínú ilé ọkọ area sister ló ń control inú ilé ọkọ yín kẹ́ ẹ tó jẹ àǹtí ẹ̀rí nǹkan tó ṣe kẹ́ ẹ tó mu àǹtí ẹ̀rí nǹkan tó ṣe àánú yín ṣe mí wọ́n fẹ́ sọ yín dáadáa bí mo ṣe dà ní àánú yín ṣe mí tójú bá pa fírí wọ́n á màsáàjì ọkọ yín àánú yín ṣe yín níbi tó ti ń màsáàjì ọkọ yín wọ́n á fọwọ́ gbókóró ẹ̀pọ̀n ẹ̀ ògùn àfọwọ́ tẹ̀ wọ́n lọ́yàn wọ́n máa rẹ́rìn kéèké ni àánú yín ṣe mí wá bọ́ ọkọ yín sùn tójú yín ò bá tó tẹ́ ẹ̀ bá ṣọ́ra àánú yín ṣe mí ayé wọn ti bàjẹ́ wọn àwọn area sister yẹn ò ní reputation tó dáa ìwọ tẹ̀lé wọn jáde tẹ́ bá dé àwùjọ tí méje nínú ọkùnrin tó wà níbẹ̀ ò bá tí ì dó wọn rí ìyẹn ló máa fi mọ̀ wípé ṣé ẹni tó yẹ kó fi ọ̀rọ̀ ayé ẹ lọ rí they will come to you as a good person. They will come to you as if they have come to help you. They will come to you as if, holier than thou. But then, with this holier than thou attitude, but irọ́ ni gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nǹkan tí wọ́n gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ wọn. Èmi náà ní tèmi lára, ṣùgbọ́n mò ń sọ fún yín pé wọ́n máa wá bẹ́ni pé wọ́n wá ṣe ẹ́ lóore. Wọ́n máa wá bẹ́ni pé wọ́n lè fi orí gba ikú fún ẹ. Irọ́ ni wọ́n fẹ́ sọ ẹ́ dáadáa bí mo ṣe dà ni. Wọ́n fẹ́ kẹjọ wà ní the same category. Wọ́n fẹ́ kí ìrìn àjò tiẹ̀ dọ̀tí bí tiwọn náà ṣe dọ̀tí. Wọ́n fẹ́ kí ìwọ náà lè rí ìtàn ìdọ̀tí pa bí wọ́n ṣe ń fi ìtàn ṣe ń pa ìtàn tiwọn náà ní dídọ̀tí. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ kó rí yín pé ẹ jẹ́ kí orí wa pé area sister or no area sister bánú sọ má béèyàn sọ. Màmá mi máa ń sọ kinní kan fún mi wọ́n ní ọ̀rọ̀ tó bá ti ń gbé ẹ nínú tó bá ti lè bá mi sọ gẹ́gẹ́ bí màmá wọ́n ní lọ sí ibi tí ògiri ti lanu kó lọ sọ sí kó lanu ha kó kúrò ńbẹ̀ torí pé àwọn area sister tẹ́ fi ṣe ìgbẹ́kànlé tẹ́ bá ṣọ́ra lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn gangan wọ́n máa bá yín fọwọ́ da ilé yín rú ìmí tí ẹ lè má fẹ́ gba ọkọ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ó fẹ́ kí ìwọ náà wà ní the same position tóun náà wà ó fẹ́ kí ìwọ náà dọlọ́kọ méjì ó fẹ́ kó kúrò lọ́dọ̀ bàbá ọmọ ẹ̀ kọ́ ẹ pé bàbá ọmọ ló ní ò lọ́kọ ẹ jẹ́ kí a rorí ẹ jẹ́ ká máa rorí kò ṣe gbogbo nǹkan tó bá ń dán ni wúrà kò ṣe gbogbo nǹkan tó bá wá bí oore ni ká máa gbà lóore kò ṣe gbogbo nǹkan tó bá kọjú sí wa bí ìrànlọ́wọ́ ni ìrànlọ́wọ́ míì wà tó bá wo ìsàlẹ̀ dáadáa láti tì ẹ́ ṣubú ni èyí ni mo ń wá fún yín láàárọ̀ yìí o
ilẹ̀ Danabix ṣì ń tà wàràwàrà next week Friday ni promo máa tán ní 1.2 mo dẹ̀ mọ̀ wípé gbogbo yín náà lẹ ti rí bèbè yín gbà bèbè ò wá pẹ̀lú ọṣẹ ìwọ tó bá fẹ́ ra bèbè ní Nàìjíríà ìwọ tó bá fẹ́ ra bèbè ní Nàìjíríà pé nọ́mbà yìí tó bá fẹ́ ra bèbè ní Nàìjíríà pé nọ́mbà yìí tí ẹ kí n ti mọ nọ́mbà ọmọ yìí lórí pé nọ́mbà yìí +234 909 1200467 +234 909 1200467 tó bá fẹ́ ra bèbè ní Nàìjíríà kan tó sẹ́ndì àwọn ìtókù pé nọ́mbà yìí +234 909 1200467 bèbè yẹn ò wá pẹ̀lú ọṣẹ ò pẹ̀lú top up o èmi ni mo kàn ń fún àwọn ni mo kàn ń top up yẹn ó ní bó ṣe jẹ́ kò bè wá pẹ̀lú top up bèbè yẹn lásán máa ṣiṣẹ́ tó yẹ kó ṣe àwọn kọ̀ọ̀kan tí wọ́n ní another case ni mò ń fún ní top up yẹn ni mò ń ṣe pé bóyá tẹ bá gbà lọ́wọ́ +234 909 1200467 ẹ máa gba top up kò sí nǹkan tó jọ so ẹ àrí jù báyìí lọ ẹ máa pàdé mi during the week torí pé mo busy ẹ rí pé mi ò jáde ní weekend eléyìí ni mo mú wá fún yín o ẹ̀yin obìnrin oní area sister ẹ má bà yí ara yín jẹ́ wọ́n fẹ́ dóko ọkọ yín wọ́n fẹ́ bá yín dóko ọkọ yín wọ́n dẹ̀ fẹ́ ní wọ́n fẹ́ kẹ́ ní dirty reputation báwọn náà ṣe ni ire o ó dàbọ̀.